ṣé bàbá wa Mudirul Markaz ló yẹ ká bú àbí àwọn àfáà sàlàfíyà àlìwàbíyà àwọn àfáà tán gbẹ̀mí lé sáwọn ló yẹ ká bú ni? Lóòótọ́ wọn ti katira wọn rí ẹ̀rí tó bá kì í tí bàbá wa Mudirul Markaz sọ, àmọ́ ńgbà tó jẹ́ pé ẹ̀gọ́ náà fi ń katira wọn fojú ká. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu bàbá wa Mudirul Markaz. Ẹ ti mọ̀ pé bí Sábóyàrò ń bẹ láyé ò mọ̀ kọ́ wọn tíra wọn náà ni. Bismillah. Kò sẹ́ni tó lo 1,000. Allahu Akbar. Kò sẹ́ni tó lo 300. Allahu Akbar. Láyé táwa yìí. Allah. Ó yá, ẹ wo tíra tí àwọn olókè yìí. Orúkọ tíra yìí ni Al-Jawahir fi tafsiril Qur'anil Karim. Àfáà wo ló ṣe? Àfáà Salafiyya, àfáà Wahhabiyya, Sheikh Tantawi, wọ́n mọ̀ gan. Kò sí àfáà Salafiyya kan lẹ̀ Yorùbá àti gbogbo ayé tí ó lóhùn màfà tí mo dákọ̀ yìí. Jáde pọ̀ mọ́ àbọ̀ sàǹfà nínú tíra àfáà yìí rí. Àfáà Salafiyya 100%. Now, à ń lọ volume 4 page 115. Volume 4 page 115. Now, wọ́n níbi ìtàn Nábì Nuhu tí wọ́n fẹ́ tú àyà tí bàbá wa Mudirul Markaz ń kọ́ ẹ̀yin Salafiyya, ẹ̀yin Parafisọ, ẹ̀yin Dakatoro wọn tí wọ́n ń kọ́ yín lọ́wọ́ tí ò tí ì yé yín torí yín gbóná. Àfáà yín fẹ́ tú fún yín. Inna as-sana ibaratun an dawratil ardi hawla ash-shamsi marra. فربما عبر هؤلاء في أيامهم بالسنين عن دورة القمر حول الأرض وهو الشهر عندنا وإذا يكون أمور النوح أو وإذا يكون أمور النوح كأعمار المعتادات التي لا تبلغ 100 سنة. كني أفا وسلفي الوهابية كيلو سون بيبي أني تي planet àbí àti náà fẹ́ kọ́ ni nínú geography tó bá yí káàkiri láti ilẹ̀ lọ sí ibi oòrùn lẹ́ẹ̀kan. Alhamdulillah. Arúgbó fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kí a ti gẹ̀fẹ́ níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ike Allahu azza wa jal àtọ̀rọ̀ ilé jẹ́ tán rẹ̀ kún mọ́ bá níbọ̀ Muhammad kún mọ́ bá mara lè rẹ̀ kún sí mọ́ bá wọn sahaba rẹ̀. Naam, ẹ̀yọ́ mayọ́ nínú Islam lórí sunnah níbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó wára gbọ́n tí ọmọ aláìmọ̀kan yìí, ọmọ tí kéwú ń ṣẹ̀jẹ̀ lẹ́nu rẹ̀ yìí lórí ahọ́n rẹ̀ yìí, kéwú ń yọ ẹ̀jẹ̀ lórí ahọ́n rẹ̀. So, ìtumọ̀ ní pé kéwú ò dá lórí ahọ́n rẹ̀ ara àti rárá, ó wára gbọ́n tóbi. So, ó ní ọ̀rọ̀ tí Habibu sọ, Mudirul Markaz, ipe ọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ ni ipe so àwọn àfáà Salafiyya ni wọ́n sọ kìnìkan. Ọmọ yìí tó bá rí newspaper ńlẹ̀ tí newspaper yẹn bá sọpọ́tì ìsọkúsọ àti ìwíkúwìí òdo àtàìmọ̀kan Habibu, ọmọ yìí fẹ́ lè sọ pé newspaper àwọn Salafiyya ni, ó fẹ́ lè sọ bẹ́ẹ̀ níbi tó ṣe kíni, níbi tó ya aláìmọ̀kan dé ni o. Naam, tíra tọmọ yìí gbé jáde, oye, tíra tọmọ yìí gbé jáde kìí ṣe tíra àwọn Salafiyya, kìí ṣe tíra àwọn Ahlus Sunnah, oye. So, ó kọ táwọn oníbídíà ń lẹ̀ mọ́ àwọn Ahlus Sunnah tí wọ́n ń lẹ̀ mọ́ àwọn Salafiyya ní ó kọ Wahhabiyya tí wọ́n ń pè wọ́n. So, ẹni yìí so kìí ṣe Wahhabiyya tẹ́ tún lẹ̀ mọ́ àwọn Ahlus Sunnah. Ìwọ kàn ya aláìmọ̀kan kalẹ̀ ń tiẹ̀ ni. Ó kàn farabalẹ̀ yóò lódò oyún. So, ẹni tó kọ tafsiru yìí nìsín, ní tafsiru tọmọ yìí gbé wá fún yín, Al-Jawahir fi tafsiril Qur'an, ó kọ rẹ̀ ní Tantawi Jawhari. Ó kọ àfáà tó kọ tafsiru yìí, Tantawi Jawhari. So, kìí ṣe àfáà Salafiyya rárá àti rárá. Oye, nínú àwọn àfáà Azhari ni tó yá sí wípé philosophy kan báyìí ni tí máa ń lo agbárí lóhun náà. So, philosopher ni. Oye, philosopher ni àfáà òun. Tóhun náà máa ń ṣe kíni, tí máa ń dọ́gbọ́n display àwọn agbárí kan lórúkọ ìmọ̀ kan. Oye, so, tọ́. Tá a bá fẹ́ wá ṣe dédé báyìí nísìn, pẹ̀lú pé ẹni yìí jẹ́ ìkànnú àwọn àfáà Azhari,
láwọn ìgbà kan sẹ́yìn so ó yẹ ká lẹ ẹni yìí mọ́ Habib ni ipe nínú àwọn ẹni tí Habib ó fẹ́ gbà láàfáà lẹ́ni yìí oye torí ẹni yìí so ó jẹ kó sí Azhar púpọ̀ oye so fún di eléyìí ẹni yóò fìgbà kankan jẹ́ ìkànnú àwọn Salafiyya kò fìgbà kan jẹ́ ìkànnú àwọn Ahlus Sunnah wal Jama'ah oye báyìí dẹ́dẹ́ lẹ́ẹ̀kejì wá ní pé tó ń ti bí ẹni tó kọ tafsiru tó gbé wáyé tó ń ti bí èṣe ṣe ìkànnú àwọn Salafiyya ìwọ ọmọ aláìmọ̀kan yìí so ìkàkùkà ló tún wá ń kà jáde nínú tírà rẹ̀ gan like ìkàkùkà أبر عن وكان أموره وكان أمره وكان سنة تدور gbogbo àwọn jákújákú tó kàn ká jáde yìí bẹ́ẹ̀ ni tí egbò ń mú láhán bẹ́ẹ̀ ni tí egbò ń ṣe ahọ́n rẹ̀ so dákùnṣe léyìí ni ẹ̀yin náà tí wọ́n ń ṣe rẹ̀ so wàláwò yẹ kójú máa ti ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ ké díẹ̀ náà ẹ̀wọ̀n Markazi ẹ̀ tún wá ń ṣe rẹ̀ ṣé ntọ́mọ yín ká kò jẹ́ kò tí ń lójú pé àwa kọ́ la ṣe irú jákujàku tẹ́lẹ̀ yìí ń kà o irú kẹtẹkẹtẹ tẹ́lẹ̀ yìí ń kà o irú jágbajàgba tẹ́lẹ̀ yìí ń kà o ipa wa kọ́ la ṣe rẹ̀ kò yẹ kó tiẹ̀ tí ń lójú ẹ wo bí ṣe ń ka kéwù Allah bẹ́ẹ̀ dà yóò fi yín mọ̀nà so tíra yẹn kì í ṣe tíra àwọn Ahlus Sunnati wal Jama'ah oye báyìí kì í ṣe tíra àwọn Salafiyya tíra àwọn ara wọn náà ni oye àti ibi tí ìyá aláìmọ̀kan wọn máa ń fẹ́ jẹ kó sí so philosopher kan báyìí tí ó ṣe kìíní kan ló kọ máa nínú ẹ̀sìn wa lórí fundraising tí a ń béèrè fún tí a sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwútà yìí sọ pé ń lọ fún 14 million naira alhamdulillah lọ́wọ́lọ́wọ́ ẹ̀dá ní ká ti rí 7.1 million naira tó ń túmọ̀ sí pé tó kún wájú wá ń sìn bí 6.9 million naira ni kálọ́bẹ̀ dá mọ́ ṣàbáwá sẹ́yìn lẹ́sàn olóore kálọ́bẹ̀ dá mọ́ ṣàbáwá ṣe àlékún arziki fún yín àti fáwa náà àrò ẹ̀yìn tálọ́bẹ̀ dá bá ṣe gbàláyè fún nínú arziki so kẹ́ mọ́ ṣàbáwá dá sí fún wọn bá èyí tí ó kún wájú àyí kálọ́bẹ̀ dá mọ́ ṣàṣe ní ìrọ̀rùn àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf jazakumullahu khairan wa barakallahu fikum.